Ẹ kúlé o gbogbo ẹ̀yin. Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé. Ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀dẹ̀ ò dàbí. A kú ọdún tuntun, ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ ní ayé àti láàyè wa. Ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọdún, òun náà là á fi parí rẹ̀. Mo kí yín kó àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ jọ́sìn, ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ jọ́sìn mi wa ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ jọ́sìn mi gbogbogbò tí onírúurú ìjọ Ọlọ́run ń lò bí ìjọ onítẹ̀bọmi káàkiri àgbáyé. Ẹ̀sìn ọ̀rọ̀ wa fún ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí òun ni ọlá ńlá ìṣèjọba ọba náà. Ọlá ńlá ìṣèjọba ọba náà. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú orin Dáfídì, orin 350 ẹsẹ̀ 5 tó wà ńbẹ̀. Orin Dáfídì orin 350 93 ẹsẹ̀ 5 tó wà ńbẹ̀. Tí bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ jọ̀wọ́ ẹ darapọ̀ mọ́ mi ká jọjọ kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá, èyí tó kà báyìí pé Olúwa jọba, ọlá ńlá ni ó wọ̀ láṣọ, agbára ni Olúwa wọ̀ ní aṣọ, ó fi ìdí ara rẹ̀ ní àmùrè, ó sì fi ìdí ayé múlẹ̀ tí kì yóò fi lè yí. Láti ìgbà àtijọ́ ló ti fi ìdí ìtẹ́ rẹ̀ kalẹ̀, àti ayérayé ni ìwọ. Ìṣàn omi gbé ohùn wọn sókè, Olúwa, ìṣàn omi gbé ohùn wọn sókè, ìṣàn omi gbé rírú omi wọn sókè. Olúwa ni ológo, ó ní ògo ju ariwo omi púpọ̀ lọ, ju rírú omi ńlá, àní ju agbára rírú omi òkun lọ. Òtítọ́ ni ẹ̀rí rẹ̀, ìwà mímọ́ ni ó yẹ ilé rẹ̀ láéláé, Olúwa. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ mọ́ni gbàgbé, ó ní ẹsẹ̀ àkọ́kàn. Mo tó kà fún wa lẹ́ẹ̀mejì sí orin Dáfídì orin ẹyọ 350. Olúwa jọba, ọlá ńlá ló wọ̀ ní aṣọ, agbára ni ó wọ̀ ní aṣọ, ó sì fi di ara rẹ̀ ní àmùrè, ó fi ìdí ayé múlẹ̀ kò sì lè yí. Olúwa jọba, ọlá ńlá ló wọ̀ láṣọ, agbára ni ó wọ̀ ní aṣọ, ó fi di ara rẹ̀ ní àmùrè, ó fi ìdí ayé múlẹ̀ kò sì lè yí. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ mọ́ni gbàgbé, ẹsẹ̀ akọ̀ọ̀kan nu. Ẹ jẹ́ akọ̀ọ̀kan ká sì fi sínú ṣe. Lẹ́ẹ̀kan sí mo kí wa kó àbọ̀ sínú ẹ̀kọ́ kejì ilé ẹ̀kọ́ jọ́sìn mi wa nínú ọdún 2025, ọdún 2024 àti ẹyọ 5 yìí. Ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí òun náà ni Ọlọ́run wa ń jọba. Ọlọ́run wa ń jọba. Èmi ọmọ ìlà kọjá yín omi ìmọ̀ ń tẹ̀ ńlá kọjá o, ṣùgbọ́n ẹ̀kọ́ wa ní gbogbo oṣù yìí ń fi yé wa pé nínú ìlà kọjá wa gbogbo Ọlọ́run wa ń jọba. Ó ń jọba lórí gbogbo ayé àti ọ̀run. Ó ń jọba lórí gbogbo ìgbà àti àkókò. Ó ń jọba lórí àwọn ọba àti àwọn ìjòyè. Ó ń ṣàárẹ lórí àwọn ààrẹ káàkiri ayé. Kábíyèsí rẹ Olódùmarè. Lọ́sẹ̀ tó kọjá, ẹ̀kọ́ wa fi kọ́ wa pé Olúwa ń jọba ní àsìkò wàhálà. Nígbà tẹ́kọ̀ọ́ òṣojú múmu, nígbà tójú sánmọ̀ dúdú rẹ́rẹ́, nígbà tí gbogbo nǹkan ṣóòkùn yí wa ká, nígbà tá a wà ní ìkóríta kò tiẹ̀ yé mi mọ́, Olúwa ń jọba. Onísáàmù sì jẹ́rìí sí nínú sáàmù tá a ti kẹ́kọ̀ọ́, orin Dáfídì orin 9 àti orin 10. Lọ́sẹ̀ yìí onísáàmù nínú orin Dáfídì orin 350 tí mo kà tán fún wa ní ìsinyìí, ó ń jẹ́rìí wípé ìṣèjọba Ọlọ́run ó kárí ayé. Kì í ṣe láàrin àwọn ọmọ Ísírẹ́lì nìkan lọ́lọ́run ti ń jọba,
jákèjádò gbogbo àgbáyé ni. Kì í wá ṣe kìkì eyín ò nìkan, ìṣèjọba Ọlọ́run títí ayérayé ni, kò ní pẹ̀kun. A sì wá pín ẹ̀kọ́ yìí sí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní Ọlọ́run wa ń jọba. Ọlọ́run wa ń jọba. Èyí la sì fìdí rẹ̀ múlẹ̀ nínú ẹsẹ̀ méjì àkọ́kọ́ orin Dáfídì tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn. Orin Dáfídì orin ìkẹta ó lé ní 50, ẹsẹ̀ méjì àkọ́kọ́ hùn ló fìdí rẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run wa ń jọba. Ṣé ẹ rí orin Dáfídì orin ìkẹta ó lé ní 50 yẹn 93, ó jẹ́ ọ̀kan nínú àwọn sáàmù tó ṣàjọyọ̀ ìjọba Ọlọ́run. Orin Dáfídì orin ìkẹta lé ní 100 yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn orin Dáfídì tó jẹ́ pé wọ́n ṣàjọyọ̀ ìṣèjọba Ọlọ́run. Àwọn sáàmù míì tó jẹ́ pé àwọn náà ṣàjọyọ̀ ìṣèjọba Ọlọ́run tá a lè fi wé orin Dáfídì orin ìkẹta lé ní 50 yìí ó ní orin Dáfídì orin ìkẹta ó ní 47. Orin Dáfídì orin ìkẹrin ó dín ní 96. Orin Dáfídì orin ìkẹta ó dín ní 97. Orin Dáfídì orin ìkẹjì ó dín ní 98. Orin Dáfídì orin ìkọkàndín ní 99. Gbogbo àwọn orin Dáfídì tí mo tọ́ka sí wọn ò ṣe nǹkan méjì ju wípé wọ́n ń ṣàjọyọ̀ ìṣàkóso Ọlọ́run, wọ́n ń ṣàjọyọ̀ ìṣèjọba Ọlọ́run kárí ayé, kárí gbogbo ìgbà, kárí gbogbo àkókò. Ṣé wá rí orin Dáfídì orin ìkẹta ó lé 50 tá à ń kẹ́kọ̀ọ́ nù rẹ̀ yìí, ó wá ṣàtẹnumọ́ fún wa wípé Ọlọ́run kan wà tí ń jọba. Ó lágbára, ọlá rẹ̀ sì pọ̀ gidigidi. Eléyìí la rí gedegbe nínú ẹsẹ̀ àkọ́kọ́, ìlà àkọ́kọ́ nínú ẹsẹ̀ àkọ́kọ́ orin Dáfídì tá a ti ń kẹ́kọ̀ọ́. Orin Dáfídì orin ìkẹta ó lé 50, ìlà àkọ́kọ́ rẹ̀ ní Olúwa ń jọba. Ọlá ńlá ló wọ̀ láṣọ, agbára ni Olúwa wọ̀ láṣọ, ó fi di ara rẹ̀ ní àmùrè. Ìtí gbólóhùn yẹn fìdí rẹ̀ múlẹ̀ fún wa ni wípé káàkiri gbogbo àgbáyé lọ́lọ́run ti ń jọba. Ọlá rẹ̀ ọlá ńlá ni a lè fi wé ọlá kankan nú ayé yìí. Kò sí ọba ayé yìí tó ní ọlá rẹ̀. Kò sí ààrẹ ayé yìí, kò sí olórí orílẹ̀-èdè ayé yìí tó lọ́lá rẹ̀. Agbára ló wọ̀ láṣọ, agbára rẹ̀ kò sálágbára ayé yìí tá a lè fi wé agbára rẹ̀. Nípa agbára Ọlọ́run yìí tó fi ń jọba lórí ayé gbogbo ló fi ṣẹ̀dá ayé àti ọ̀run àti ohun gbogbo tí ń bẹ nínú wọn. Òun náà ló sì gbé ayé ró títí di sísìnyí. Ìdí nìyí tí abala kejì ẹsẹ̀ àkọ́kọ́ ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ fi ní ó fi ìdí ayé múlẹ̀ kò sì lè yí. Ó fi ìdí ayé múlẹ̀ kò sì lè yí. Ọlá ńlá ló wọ̀ láṣọ, agbára ló fi dira rẹ̀ lámùrè, ó fìdí ayé múlẹ̀ kò sì lè yí. Ẹ wo gbàtáyé yìí ti wà, ẹ wo onírúurú ìran tó ti kọjá lọ́nù rẹ̀. Ta ló tiẹ̀ mọ̀ bí ìpìlẹ̀ rẹ̀ wà? Bá a bá kọ́ ilé láyé yìí, bẹ́ẹ̀ bá a bá kọ́ lé ńgbẹ́ báyìí lọ́dún kan, ọdún méjì, ọdún mẹ́ta náà léwu, ẹ ti rí ní tí ó bàjẹ́ tẹ́ mọ́ tó ṣe. Àwọn ilé ńláńlá àgbà ni wọ́n ti dilẹ̀ ẹlẹ̀ lónìí, ṣùgbọ́n ayé sì wà bákan náà kò yí padà, torí wípé Olúwa fìdí rẹ̀ múlẹ̀ kò sì lè yí. Olúwa fìdí rẹ̀ múlẹ̀ kò sì lè yí. Nítorí ìdí èyí àgbékalẹ̀ ìjọba Ọlọ́run ó ti wà ṣáájú ohun gbogbo, ó sì wà títí ayérayé ni. Ìdí nìyí tí ẹsẹ̀ ìkejì tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn fi ní látìgbà àtijọ́ ni a ti fi ìdí ìtẹ́ rẹ̀ kalẹ̀, àti ayérayé ni ìwọ.
bí ọba bá jẹ ọpẹ́pẹ́pẹ́ ikú ó mú lọ. bó lórí orílẹ̀-èdè bá jẹ bí iye sáà tó fin ilẹ̀ wọn bá sọ fún wọn bá ti pé yọyẹ bá tàbí kíkú mú kú ò. ṣùgbọ́n ìjọba kan tó wà títí ayé tí kì í yí padà, òun náà níjọba Ọlọ́run. nítorí náà kò sí ẹranko kankan tí máa ń gbéná wojú ẹkùn lÓlódùmarè. kò sí àfiwé ọlá rẹ̀ níbì kankan nú ayé yìí. kò sí èkejì agbára rẹ̀ níbì kankan nú ayé yìí. gbogbo agbára tẹnikẹ́ni lè nílò tó lè wípò nínú ayé yìí ó hù jáde nínú agbára Ọlọ́run ni. kò sì sí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe lẹ́yìn Olódùmarè. gbogbo ọlá ayé yìí àtọlọ́lá ayé yìí wọn ó lópin lọ́jọ́ kan. gbogbo ìjọba ayé yìí fúngbà díẹ̀ ni. ibo làwọn ìjọba alágbára àgbà ní ibo wọn wà ní ìsìn. ibo ní Íjíbítì wà ní ìsìn, ibo la Síríà wà, bo ní Bábílónì wà, bo ní Róòmù wà, bo ní Bírítéènì wà. gbogbo àwọn alágbára alẹ́ àná wọ́n ti bọ́ sẹ́gbẹ́ kan, àǹtí àti ẹ̀gbúrò wọn mọ́. ṣùgbọ́n Ọlọ́run jọba títí ayé nẹ̀. nítorí ìdí èyí gbogbo àwọn orílẹ̀-èdè àti àwọn alágbára ayé ìsìn gan pàápàá tí wọ́n ń dún mọ̀húrú mórílẹ̀-èdè míì, àwọn náà ó dìtàn láìpẹ́ jọjọ. ṣùgbọ́n ìjọba Ọlọ́run wà títí ayérayé. ìjọba Ọlọ́run kò lópin. ó rékọjá ìwọ̀n, ó rékọjá àkókò. ìdí nìyí tí ìjọba Ọlọ́run fi ṣe é gbẹ́kẹ̀lé, torí òdodo ni, ayérayé sì ni. nítorí ìdí èyí ẹ̀yin olùfẹ́ mi, ẹ̀yin olùgbọ́ tẹ́ ń gbọ́ mi, ibi yòówù tẹ́ ti ń gbọ́ mi lórí ìrun ayé yìí, mo rọ̀ yín ẹ fààyè gba ìjọba Ọlọ́run nú ayé yín fún ìgbáyé gbádùn ara yín. torí lẹ́yìn Ọlọ́run náà ni, lẹ́yìn Olódùmarè òun náà tún ni. ẹ fààyè gba ìṣàkóso Ọlọ́run, ìjọba Ọlọ́run nínú ayé yín. ntí abala àkọ́kọ́ yìí tó ń tẹnu mọ́ fún wa nu, tó sì tẹ̀ wá síwájú sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tí a pè ní Ọlọ́run ga ju ìjì ayé lọ. Ọlọ́run ga ju ìgbé ayé lọ. ìyẹn mú mi rántí orin kan, ó ga o, ó tóbi, ó ga, Èdùmàrè ga ju ayé lọ. ó ga o, ó tóbi, ó ga, Èdùmàrè ga ju ayé. Èdùmàrè ga ju ayé, Èdùmàrè ga ju ayé lọ. ó ga o, ó tóbi, ó ga, Èdùmàrè ga ju ayé lọ. abala kejì ẹ̀kọ́ wa yìí ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa pé Ọlọ́run wa ga ju ìjì ayé lọ. Ọlọ́run wa ga ju ìjì ayé lọ. eléyìí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin sáàmù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. orin Dáfídì orin ìkẹta ó lé láàádọ́rùn, ẹsẹ̀ ìkẹta sí ìkẹrin rẹ̀. nínú ẹsẹ̀ ìkẹta lóní sáàmù ti lo ẹ̀dà ọ̀rọ̀ láti ṣàlàyé dàrúdàpọ̀ àti ìtàgbórógan tí ń lọ nínú ayé. ṣùgbọ́n bí dàrúdàpọ̀ ń ti lè wọ̀ ọ́ pọ̀ tó, bí ìtàgbórógan ti lè wọ̀ ọ́ pọ̀ tó, ipa Ọlọ́run ká gbogbo ẹ̀. agbára rẹ̀ ó ga ju gbogbo rẹ̀ lọ. ìdí nìyí tọ́lọ́run fi ń jọba lórí ohun gbogbo. ẹsẹ̀ ìkẹta ìwé yẹn ní ìṣàn omi gbé ohùn wọn sókè. Olúwa, ìṣàn omi gbé ohùn wọn sókè. ìṣàn omi gbé rírú omi wọn sókè. èyí tí ìṣe ẹ̀dà ọ̀rọ̀ ìdàrúdàpọ̀ tó lè dìde nínú ayé. ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹrin ń sọ fún wa wípé irú ìdàrúdàpọ̀ yòówù tó lè ṣẹlẹ̀ nínú ayé, agbára bàbá ká. ẹsẹ̀ ìkẹrin ní Olúwa ní ògo. ó ní ògo ju ariwo omi púpọ̀ lọ, ju dàrúdàpọ̀ yòówù tó lè ṣẹlẹ̀ nínú ayé lọ. ó ní ògo ju rírú omi lọ, ju ìgbórógan tó lè ṣẹlẹ̀ nínú ayé lọ. ó ní ògo àní ju rírú omi òkun lọ.
ìyún ni pé agbára bàbá ká, ìyẹn tó ń mú mi rántí orin wa mìíràn, agbára bàbá ká o, agbára Jésù ká gbogbo ìṣòro tó wà láyé mi o, agbára Jésù ká. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, ìwé mímọ́ ń fi yé wa wípé agbára Ọlọ́run ká gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé, agbára rẹ̀ ká gbogbo ìlàkọjá wa. Nítorí náà, nínú gbogbo ìlàkọjá rẹ̀, nínú ìpèníjà, nínú ìjì ayé, Ọlọ́run ọba ayérayé kájú ẹ̀. Wọ́n ṣe é gbẹ́kẹ̀lé, Ọlọ́run ṣe é dìmú, Ọlọ́run ṣe é gbàgbọ́, Ọlọ́run ṣe é fẹ̀yìntì. Ọlọ́run lágbára ju gbogbo ìjì ayé lọ. Ìdí nìyí táwọn ọmọ Ísírẹ́lì fi gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run, gẹ́gẹ́ bí onísáàmù ṣe ti àtẹnumọ́ rẹ̀ nínú orin Dáfídì, orin ìkẹrin-ó-dín-ní-àádọ́ta 46 ẹsẹ̀ méjì àkọ́kọ́. Orin Dáfídì orin ìkẹrin-ó-dín-ní-àádọ́ta ẹsẹ̀ méjì àkọ́kọ́, ó fìdí rẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run ni ààbò wa àti agbára wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà ni àwa kì yóò bẹ̀rù bí a tilẹ̀ sí ayé nídìí, tí a sì sí àwọn òkè ńlá nípò lọ sí inú òkun. Bí omi rẹ̀ tilẹ̀ ń wọ́ tó sì ń ru, bí àwọn òkè ńláńlá tilẹ̀ mì nípa ọwọ́ bíbí rẹ̀. Odò ńlá kan wà sísàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn. Ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo. Ọlọ́run ń bẹ ní àárín rẹ̀, a kì yóò ṣí i nídìí. Olúwa yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba wọn sídìí. Ó fọhùn rẹ̀, ayé yọ́. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Àwọn ọmọ Ísírẹ́lì gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run torí pé wọ́n mọ̀ wípé Ọlọ́run yìí kájú ẹ̀. Ìjì yòówù tó lè dìde nínú ìrìn àjò ayé, wọ́n mọ̀ pé bàbá kájú rẹ̀. Ọlọ́run yìí ṣe é gbẹ́kẹ̀lé, Ọlọ́run sì ṣe é dìmú, Ọlọ́run yìí ṣe é gbàgbọ́, Ọlọ́run yìí ṣe é fẹ̀yìntì, torí pé gbogbo agbára láyé àti lọ́run ìkáwọ́ rẹ̀ ló wà. Nítorí náà, ẹ̀yin olùgbọ́ mi, irú ìpèníjà yòówù tẹ́ ẹ lè máa là kọjá, tàbí tí ẹ lè bá pàdé nínú ìrìn àjò ọdún 2025 yìí, irú ìpèníjà yòówù tẹ́ ẹ lè là kọjá, tẹ́ ẹ lè bára yín nínú rẹ̀. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé bí àwọn ọmọ Ísírẹ́lì ti gbẹ́kẹ̀ wọn lé Olúwa, ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Olúwa. Ọlọ́run ju ìjì ayé lọ. Ọlọ́run sì lè mú kí ìjì kí ó dá dúró. Ìdí nìyẹn tí abala kejì ẹ̀kọ́ wa fi ní ó ga o, ó ju gbogbo ìjì lọ. Ó ga o, ó ju gbogbo ogun yòówù tá a lè dojúkọ lọ. Bá a ti rìn lọ nínú ìrìn àjò ọdún 2025, ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹ fẹ̀rù yín fáfẹ́fẹ́, Ọlọ́run yóò sì jà fún wa, yóò mú gbogbo ìjì dákẹ́jẹ́. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa náà ti tẹnubodò tó mú minú tó sún wa sí abala kẹta tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, èyí tí a pè ní ọ̀rọ̀ Ọlọ́run wà títí. Ọ̀rọ̀ Ọlọ́run wà títí, èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ kan ṣoṣo tó kù nínú sáàmù yẹn, orin Dáfídì orin ìkẹta-ó-lé-ní-àádọ́rùn-ún ẹsẹ̀ ìkarùn-ún. Ẹsẹ̀ náà ní òtítọ́ ni ẹ̀rí rẹ, ìwà mímọ́ ni ó yẹ ilé rẹ láéláé Olúwa. Ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, onísáàmù ń ṣàjọyọ̀ nǹkan méjì. Ó ń ṣàjọyọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ó sì ń ṣàjọyọ̀ ìwàláàyè Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run òun la pè ní ẹ̀rí nínú abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkarùn-ún. Òtítọ́ ni ẹ̀rí rẹ. Ẹ̀rí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ Bíbélì tí a máa ń lò tó sì túmọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, tá a máa ń lò láti tuntun ní ìtumọ̀ kan náà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú abala yìí, onísáàmù wá ń ṣàjọyọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ó sì ń ṣàjọyọ̀ ìwàláàyè Ọlọ́run. Ẹ jẹ́ á mú lẹ́yọ kọ̀ọ̀kan. Nínú abala àkọ́kọ́ ẹsẹ̀ yìí, ó jẹ́ ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run lágbára. Ó jẹ́ ó yé wa wípé òtítọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run.
ó jẹ́ ó yé wa pé òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run, ó jẹ́ ó yé wa pé ọ̀rọ̀ Ọlọ́run ṣe é gbára lé, ó ṣe é gbàgbọ́. Nítorí kíni? Torí pé nípa ọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́run fi dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Ìwé Jẹ́nẹ́sísì orí kìíní àti orí kejì sì ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bọ́lọ́run ṣe fi ọ̀rọ̀ rẹ̀ dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Bí ọ̀run àti ayé bá ti wàlẹ̀ wá ré kọjá, Jésù Olúwa wa jẹ́ ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run kò ní kọjá lọ láìṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ò lè yí padà. Tẹ́ bá wo ìwé Mátíù orí ìkẹrìnlélógún 24, Mátíù orí ìkẹrìnlélógún 24, ẹsẹ̀ ìkarùndínlógójì 35, Mátíù 24:35, Mátíù orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkarùndínlógójì. Ìwé mímọ́ sọ, Jésù Olúwa wa sọ̀rọ̀ ńbẹ̀, ó ní ọ̀run òun ayé ré kọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá. Ọ̀rọ̀ Ọlọ́run dúró, òtítọ́ ni, kì í yí padà. Ọlọ́run èé sọ̀rọ̀ kan lónìí kó lóun ò wí bẹ́ẹ̀ mọ́ lọ́la. Òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀, òtítọ́ ni ẹ̀rí rẹ̀. Òǹkọ̀wé Hébérù náà nínú Hébérù orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, Hébérù orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, òǹkọ̀wé Hébérù náà tó sọ nǹkan díẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Kí ló wí? Ẹ farabalẹ̀, ẹ jẹ́ a jọ gbọ́. Ó ní nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ní agbára, ó sì mú ju idàkídà olójú méjì lọ, ó sì ń gúnni àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun. Òun sì ní olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Mo tún tó kà lẹ́ẹ̀kan sí, ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ní agbára, ó mú ju idàkídà olójú méjì lọ, ó sì ń gúnni àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun. Òun sì ní olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run ó lágbára. Ọ̀rọ̀ Ọlọ́run ó mú ju idàkídà olójú méjì lọ. Ọ̀rọ̀ Ọlọ́run ń gúnni títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà. Ó ní olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Tó bá wá rí bẹ́ẹ̀ yín olùgbọ́ mi, bí ọ̀rọ̀ Ọlọ́run bá lágbára, bí ọ̀rọ̀ Ọlọ́run bá mú ju idàkídà olójú méjì lọ, bí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gúnni dé pínpín ọkàn àti ẹ̀mí níyà, tí ọ̀rọ̀ Ọlọ́run bá jẹ́ olùmọ̀ èrò inú àti ètè ọkàn ẹni, bí ọ̀rọ̀ Ọlọ́run bá ṣe é gbára lé, bí ọ̀rọ̀ Ọlọ́run bá ṣe é gbàgbọ́, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, ẹ jẹ́ á kà á, ẹ jẹ́ á máa tẹ́tí gbọ́, ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, ẹ jẹ́ á àṣàrò lórí rẹ̀, ẹ jẹ́ á kọ sórí, ẹ jẹ́ á fi sínú ìṣe wa, ká sì pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Onísáàmù nínú ẹsẹ̀ 5 tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, ó ní ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì lágbára, òdodo ni, ó ṣe é gbára lé, ó ṣe é gbàgbọ́. Kì í ṣe kìkì èyí nìkan, nǹkan kejì tó ní Sáàmù ṣàjọyọ̀ rẹ̀ nínú ẹsẹ̀ 5 yìí, ó ní wàláàyè Ọlọ́run. Ní abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 5 yẹn, ó ní ìwà mímọ́ ni ó yẹ ilé rẹ láéláé Olúwa. Ìwà mímọ́ ló yẹ ilé rẹ láéláé Olúwa. Ẹnìkan wá béèrè wípé ńbo ni ilé Olúwa tí wà mímọ́ yẹ? Nínú májẹ̀mú láéláé, ilé Olúwa òun ni tẹ́ḿpìlì. Tẹ́ḿpìlì la máa ń pè nílé Olúwa. Tẹ́ḿpìlì sì ní nínú májẹ̀mú láéláé, ó dúró fún ìwàláàyè Ọlọ́run. Àwọn ọmọ Ísírẹ́lì rí tẹ́ḿpìlì Olúwa gẹ́gẹ́ bí ibùgbé Ọlọ́run, gẹ́gẹ́ bí ibi tọ́lọ́run wọn ń gbé. Torí ìdí èyí, ibi mímọ́ ni, ìdí nìyẹn tó ní Sáàmù fi ní ìwà mímọ́ ló yẹ ilé rẹ, ló yẹ tẹ́ḿpìlì rẹ. Ìwà mímọ́ ló yẹ gẹ́gẹ́ bó ní Sáàmù ṣe sọ. Ṣùgbọ́n lónìí kò sí tẹ́ḿpìlì mọ́, ògiri. Ní Ísírẹ́lì kò sí tẹ́ḿpìlì mọ́. Lónìí ìwé mímọ́ jẹ́ ó yé wa nínú májẹ̀mú titun pé àwa ọmọlẹ́yìn Kristi, àwa ni tẹ́ḿpìlì Olúwa lónìí. Kì í ṣògiri ṣọ́ọ̀ṣì wa ni tẹ́ḿpìlì.
àwa òun ni ibùgbé Ọlọ́run, inú wa lọ́lọ́run ń gbé. Àwa ni ibùgbé Ọlọ́run alágbèéká tá ń gbé Ọlọ́run káàkiri níbi gbogbo tá ń lọ. Ìdí nìyí tí ìgbé ayé wa fi gbọ́dọ̀ jẹ́ mímọ́. Ìdí nìyí tí ìgbé ayé wa fi gbọ́dọ̀ jẹ́ aláìlábùkù, aláìlábàwọ́n. Paul apọ́stélì sì tẹnumọ́ eléyìí gan-an nínú ìwé rẹ̀ tó kọ sáwọn ará Kọ̀ríńtì kínní orí 3 ẹsẹ̀ 14 àti 17. Kọ̀ríńtì kínní orí 3 ẹsẹ̀ 14 àti 17. Ìwé mímọ́ sọ ń bẹ̀ wípé ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run lẹ̀yin ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbénú yín. Bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun lọ́lọ́run ó parun. Nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run èyí tí ẹ̀yin jẹ́. Èmi àti yín, àwa ni tẹ́ḿpìlì Ọlọ́run. Nínú ibi tí ẹ̀mí Ọlọ́run ń gbé, àwa ni ibùgbé Ọlọ́run. Níwọ̀n ìgbà tá a sì jẹ́ ibùgbé Ọlọ́run, àgọ́ ara wa yìí gbọ́dọ̀ jẹ́ mímọ́. A gbọ́dọ̀ bàjẹ́. Ẹsẹ̀ 17 ìwé tí mo kà tán ní ìsinmi, ẹni ó bá ba tẹ́ḿpìlì yìí jẹ́ tí í ṣe àgọ́ ara wa, tí í ṣe ibùgbé Ọlọ́run, òun lọ́lọ́run ó parun. Àdúrà mi ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, Ọlọ́run ò ní pa yín run. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ jẹ́ kí ìgbé ayé yín jẹ́ mímọ́, kí ẹ̀mí Ọlọ́run kó lè máa gbénú ayé yín, tọrọ Ọlọ́run ìgbénú ìdọ̀tí. Ìdí nìyí tó fi jẹ́ wípé ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti jíjẹ́ mímọ́ òun ni ìdámọ̀ tá a fi mọ̀ ta lójúlówó ọmọ Ọlọ́run gangan. Ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti ìgbé ayé mímọ́, jíjẹ́ mímọ́, òun ni nǹkan méjì pàtó tá a fi máa ń ṣèdámọ̀ tá a lójúlówó ọmọ Ọlọ́run. Ṣé gbogbo àwọn tí ń gbé Bíbélì hẹ̀rìmọ̀ tí ń lọ ṣọ́ọ̀ṣì tá ń pàdé lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì, ṣé gbogbo wọn lọmọ Ọlọ́run? N ta fi ń dojúlówó ọmọ Ọlọ́run mọ̀ òun ni ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti ìgbé ayé mímọ́. Torí náà ẹ̀yin olùgbọ́ mi ibi yòówù tẹ́ ti ń gbọ́ mi, ẹ jẹ́ ká di ọ̀rọ̀ Ọlọ́run mú, ká sì fi sínú ìṣe. Ẹ jẹ́ ká gbé ìgbé ayé mímọ́. Eléyìí òun ni ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó sì mú mi. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n fa àwọn kókó kọ̀ọ̀kan yọ, kí n sì ṣàtẹnumọ́ àwọn ẹ̀kọ́ fún ìgbé ayé ọmọlẹ́yìn Kristi èyí tá a lè rí nínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa tọ̀sẹ̀ yìí. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun náà ni wípé Ọlọ́run ni ọba ńlá fún gbogbo ayé. Ọlọ́run ń lọ́ba àwọn ọba. Tó bá wá rí bẹ́ẹ̀, jọ̀wọ́ ayé rẹ fún. Jọ̀wọ́ ayé rẹ fún. Jẹ́ kí Ọlọ́run máa ṣèjọba ayé rẹ. Ó lè dáyé ṣe káyé rẹ ó nítumọ̀. Ṣùgbọ́n tó o bá jọ̀wọ́ ayé rẹ fún Ọlọ́run, láì ní fi ṣe ipò rẹ tó dì mú nú ayé, jọ̀wọ́ ayé rẹ fọ́lọ́run káyé rẹ ó lè nítumọ̀. Kó o má bàa parẹ́ mọ́ yé la, kó o má bàa jayé, kó o sì ṣègbé lọ́run. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa pé bàbá ó ṣeéṣe nínú ìrìn àjò ayé, nínú ìrìn àjò ọdún yìí, tàbí nínú ìrìn àjò ayé nígbàkúùgbà ká bára wa nínú ìjì. Tá a bá bára wa nínú ìjì ayé, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká ké pe Ọlọ́run. Torí pé Ọlọ́run wa ó ju ìjìkíjì lọ. Agbára rẹ̀ sì ká láti mú gbogbo ìjì dákẹ́jẹ́. Abala kejì ẹ̀kọ́ wa ní ó ga ju ìjì lọ. Ó ga ju ìjì lọ. Torí ìdí èyí, bó o bá bára rẹ nínú ìjìkíjì ayé, ìpèníjà ayé, ké pe bàbá yóò sì gbọ́. Nínú ìwé Lúùkù orí 8 ẹsẹ̀ 22 sí 25, Jésù àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n wà nínú ọkọ̀ ojú omi tí wọ́n jọ ń lọ. Ṣùgbọ́n Jésù ti ṣiṣẹ́, ó ti rẹ̀, òun ń sùn. Ìjì sì dìde. Kété làwọn ọmọ ẹ̀yìn ké pe Jésù, ó sì bá ìjì yìí wí, ìjì sì dúró. Ọlọ́run wá ga ju gbogbo ìjìkíjì ayé lọ. Tó bá bára rẹ nínú ìjìkíjì ayé, ké pe Ọlọ́run yóò sì dá ọ lóhùn. Lọ́nà kẹta,
ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ó ṣe é gbára lé, òtítọ́ àti òdodo ni, kì í yí padà. Nítorí ìdí èyí, ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ó ń fi yé wa wípé ká fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe atọ́nà ayé wa. Ká fi ọ̀rọ̀ Ọlọ́run, onísáàmù ní ọ̀rọ̀ rẹ ní fìtílà sí ipa ọ̀nà mi. Ká fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìmọ́lẹ̀ tí ó máa tọ́ ìṣiṣẹ́ ayé wa gbogbo. Eléyìí wá pè fún wípé ká máa gbọ́ nígbà gbogbo, ká máa kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, ká máa ṣàṣàrò nínú rẹ̀, ká máa kọ sórí, ká máa kọ sọ́kàn, ká máa fi sínú ṣe, ká sì máa pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ń pè wá níjà láti jẹ́ mímọ́, láti gbé ìgbé ayé mímọ́. Torí kíni? Torí pé àwa ni tẹ́ḿpìlì Ọlọ́run lónìí. Ẹnìkọ̀ọ̀kan wá sì gbọ́dọ̀ fi eléyìí sọ́kàn wípé èmi ni tẹ́ḿpìlì Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run ń gbénú mi, èmi ní ibùgbé àgbékáàkiri Ọlọ́run. Torí náà mo gbọ́dọ̀ fọ ayé mi mọ́ tótó fún Ọlọ́run láti máa gbé, gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, Ọlọ́run ìgbénú dọ̀tí. Fọ ayé rẹ mọ́ tótó fún Ọlọ́run láti fayé rẹ ṣe ibùgbé jẹ́ mímọ́. Lọ́nà mìíràn, lọ́nà karùn-ún, bí a ti mú ẹ̀kọ́ yìí wá sí ìdánudúró, ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ó ń pè wá níjà láti máa ṣàjọyọ̀ ìṣèjọba Ọlọ́run, ìṣàkóso Ọlọ́run nínú ayé wa àti ní gbogbo ayé. Gbogbo orin Dáfídì, orin 350 yìí, orin ìṣàjọyọ̀ ìṣàkóso ìṣèjọba Ọlọ́run ni. Mo sì tọ́ka sí fún àwọn orin míì, bí orin 440, bí orin 490, 790, 111, orin èyí tí onísáàmù ń kọ láti ṣàjọyọ̀ ìṣàkóso ìṣèjọba Ọlọ́run nínú ayé rẹ̀ àti ní gbogbo ayé ni. À ń bẹ torí pé Ọlọ́run dá wa, ó sì tún ń gbé wa ró. Ǹjọ́ Ọlọ́run bá jáwọ́ lọ́rọ̀ wa, ǹjọ́ náà ni ẹ̀mí wa pin, òun náà láyé wa ló sì polúkúmuṣu. Torí ìdí èyí, torí pé Ọlọ́run ń gbé wa ró, bọ́ ọ bá sùn tó jí, ṣàjọyọ̀ ìṣàkóso ìṣèjọba Ọlọ́run nínú ayé rẹ. Yìn nísinsìnyí, yìn nígbà gbogbo, yìn lójoojúmọ́. Torí wípé iṣẹ́ ńlá lọ́lọ́run ń ṣe láyé wa. Onísáàmù ní èmi sùn, èmi sì jí, torí Olúwa tì mí lẹ́yìn. Olúwa ọba tì wá lẹ́yìn ni àìmọye oorun tá a sùn tá ì jí mọ́. Olúwa ọba tì á lẹ́yìn ni àìmọye ìrìn àjò tá a lọ tá ì dé mọ́. Torí ìdí èyí, lójoojúmọ́ máa ṣàjọyọ̀ ìṣàkóso ìṣèjọba Ọlọ́run nínú ayé rẹ àti nínú ayé. Níbi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnu bodò, tó ti mú mínú, Ọlọ́run wa ń jọba lórí ayé gbogbo, láyé àti lọ́run, nínú gbogbo àkókò àti ìgbà. Ó sì ga ju ìjìkíjì ayé lọ. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó ti máa pàdé, mo wá fàyín lé Ọlọ́run yìí lọ́wọ́ tó ga ju gbogbo ìjì ayé lọ. Àti àwọn olùkọ́ wa ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 12 oṣù kínní 2025 yìí tí a máa kẹ́kọ̀ọ́ yìí. Àdúrà mi ni wípé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó tún ṣí wa ń yè jù báyìí lọ láti mọ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì ràn wá lọ́wọ́ láti lè fi sínú ṣe. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tèmi àti yín ó tún máa pàdé. Ire o, ire kàǹkà.